Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ọ̀rọ̀ ti gbàgbà ìṣáájú lọ́sọ̀ síwájú. Àmọ́ ìṣáájú nínú wákàtí nínú ọjọ́ nínú oṣù nínú ọdún ìṣẹ́rí gbẹ́gbẹ́ ìṣẹ́rí bá akọ̀tọ̀ náà sáré kápọ̀ ìyàwó. Ìṣẹ́rí gbẹ́gbẹ́ oṣù nípa o akọ̀tọ̀ náà sáré ìyàwó.
kó. Ó ti wá di ọ̀la, ó ti dé lásìkò rí. Yọmi, ó ti wá di ọ̀la, ó ti dé ṣé oníṣẹ́ tíátà yẹn ó ti wá di ọ̀la, ó ti wá di ọ̀la, ó ti wá di ọ̀la. Ó ti sọ pé ọ̀rọ̀ ọmọdé 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 tí ó bá dùn mí. Wọ́n dúró gbé nínú tíátà wọ́n lè yọ owó olóró mẹ́ta màá lè máa gbé yẹ ní ìdáná. Àwọn lè yẹ ọ̀gá ní àlà àbí owó òun àbúrò. Àwọn lè yẹ kúlẹ̀ sí láti àlà àbí owó àbúrò àlà àbí ojú mẹ́ta. Ọlọ́sọ̀ pé onílẹ̀-èdè wọ́n ṣe ká. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.